Kásà wo ọjọ́ orí kọ́ ni wọ́n fi ń béèrè agbára o. Bó bá sọmọ ẹ wo bó bá ṣe ọmọ kékeré ló ní agbára sà yóò fi agbára tó ní yóò fi dààmú àgbàlagbà sà yóò fi rẹ́ jẹ sà yóò gba ẹ̀tọ́ ẹ̀rọ wẹ̀ sà. Ibi agbára èèyàn bá mọ ní ìjẹgà bá máa mọ sà. Òun lè pàṣẹ bí ò bá ti ní agbára rúwa sà. Ipò tó ń lé dá ọ̀gá béèrè agbára tó ro ipò yẹn sà. Torí ìjókòó tí wọ́n fẹ́ jókòó sí yẹn sà ọ̀pọ̀lọpọ̀ ní àwọn tó fẹ́ jókòó síbẹ̀. Àga ògo dà sà ìgbéyàwó dà sà béèrè agbára tó fi ń gbé bẹ̀ sà. Ó fẹ́ bímọ béèrè agbára tó fi ń wo ọmọ sà. Ọmọbìnrin kan rèé sà o pásítọ̀ ọmọbìnrin kan rèé sà. Ó béèrè ẹ wò ó ti ṣe IVF ó ti ṣe gbogbo ẹ̀ sà kò rí ọmọ bí. Ọmọ mi kan tún wà tí mo mọ̀ ó máa ń ṣe surrogate ó máa báwọn èèyàn ó ná ọmọ tó máa báwọn èèyàn ṣe surrogate ó tún lọ bẹ́ni yẹn pé òun bẹ́ni tó lè bóun ru ọmọ ẹni tó tún ní kó báwọn kò tún rí ọmọ bí sà. Bẹ́ẹ̀ ni sà gbà tó lọ sókè agbára sà ló wá gbàdúrà ló wá sọ pé ó ò ní agbára tó ru ọmọ ọ̀rẹ́ inú rẹ ò ní agbára tó gbé ọmọ. Nǹkan tó ṣe kò ṣe spiritual báyìí kò ṣe physical báyìí spiritual ni sà. Ọ̀rẹ́ tí ń bẹ nínú rẹ kò ní agbára tó gbé ọmọ sà. Ẹ kígbe ẹ wọ̀ mí ní agbára táyé ń kíkú oríire. Ẹ wọ̀ mí ní agbára tí ayé ń kíkú oríire. Ẹ wọ̀ mí ní agbára tí ayé ń kíkú oríire. Ẹnìkan pé Jésù àdúrà orúkọ Jésù.